ẹ̀yin ènìyàn wa. ta lọmọ ọkọ ta lọmọ àlè báyìí láàrin Sunday Igboho àti Mufti Ìwò ta lọmọ ọkọ ta lọmọ àlè. Ìgbòho sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀. Ìgbòho sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀. Gbogbo ayé náà rí fídíò ibi tí Ìgbòho ti ń bá wọn Fúlàní nílùú Ìgbòho tó ti ń bá wọn sọ̀rọ̀ tó ti ń sọ fún wọn pé ẹ̀yin Fúlàní dẹ́ẹ́dẹ́ mìíràn ọ̀ aláboyún tẹ́ ẹ gbé ẹ tètè dá padà mo fún yín ní 2 hours ultimatum 2 hours ultimatum kéèyàn sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ó ní yọmọ ènìyàn. Ta lọmọ ọkọ báyìí ta lọmọ àlè láàrin Sunday Igboho àti Mufti Ìwò ta lọmọ ọkọ báyìí ta lọmọ àlè. Ìgbòho sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀. Ó ní pé subhanallah ìran Yorùbá ìran aládé ìran gidi ní ìran Yorùbá. Ẹ má jẹ́ ẹ jẹ́ àfọwọ́sowọ́papọ̀ àwọn tá a bá rí pé Ọlọ́run fẹ́ lò láàrin wa irú ẹ̀sìn tí ìbá máa ṣe ẹ jẹ́ àsowọ́papọ̀ pẹ̀lú ẹ̀ ẹ jẹ́ àgbé ẹ̀sìn sọ́tọ̀. Humanity come first. Ìgbòho sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ lọ wo ohun tó ṣẹlẹ̀ nílùú Ìgbòho ẹ̀wùn tó ṣẹlẹ̀ nílùú Ìgbòho láti àná tó fi dèní àná ni Ìgbòho ń sọ fún wọn pé tí wọn bá profile tí wọn bá dá aboyún tí wọ́n jí gbé wọ́n gbé aláboyún ẹni tí wọ́n fẹ́ lọ san ransom tó gbé owó lọ láti lọ san ransom fún wọn wọ́n dẹ̀ mú wọn pa wọ́n gba owó lọ́wọ́ ẹni tó fẹ́ san ransom wọ́n tó pa ẹni yẹn aláboyún yẹn wọ́n mú sínú ìgbèkùn wọ́n àfi aláboyún yẹn lẹ̀. Ẹ wo tó wá padà ṣẹlẹ̀ nígbà tí Ìgbòho dá sí gbogbo àwọn tí wọ́n máa ń sọ pé Ìgbòho ẹnu níjà ẹ̀yin ní ẹ̀bọ̀ tẹ janù ẹnu náà lọ́jà lọ́wọ́ inú gbó lọ sẹ́nu náà lọ́jà tó fi rí àwọn aláboyún yẹn gbà aláboyún tí wọ́n jí gbé sẹ́nu náà lọ́jà tí wọ́n fi rí wọn gbà. Ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ó ní iye yẹn o Ìgbòho sọ̀rọ̀ a dẹ̀ bá bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń sọ pé ẹnu ni Ìgbòho ń jà ẹnu ni Ìgbòho ń jà sẹ́nu náà ló tún jà lénìí sẹ́nu náà ni Ìgbòho tún jà lénìí ẹ̀yin ọ̀tá ìlọsíwájú ẹ̀yin ọ̀tá ilẹ̀ Yorùbá ẹ̀yin ọ̀tá ìlọsíwájú ẹ̀yin ọ̀tá ìlọsíwájú tẹ́ ẹ bá fẹ́ mọ ẹni tó nífẹ̀ẹ́ ìran rẹ̀ àti ẹni tí ò nífẹ̀ẹ́ ìran rẹ̀ kì í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹnu lásán kì í ṣe Mufti Ìwò jókòó síbẹ̀ láti ẹjọ́ yìí òṣèbó náà kó security jọ okùn ẹsẹ̀ màálù fẹ́ sáré náà o màálù fẹ́ sáré okùn ẹsẹ̀ ni ò jẹ́ kí màálù ọ̀fẹ́ ni ò jẹ́ kó rí eré sá. Ìgbòho ṣetán láti wọnú ogbó anywhere ṣùgbọ́n torí in tó ṣeni lákọ̀ọ́kọ́ kò gbọ́dọ̀ ṣeni lẹ́ẹ̀kejì òun ló fa olóyè Sunday Igboho tó fi ń withdraw ara rẹ̀ ṣùgbọ́n nígbà títí ìlú rẹ̀ ṣẹlẹ̀ ṣé kò wọnú gbó lọ títí ìlú Igboho tó ṣẹlẹ̀ yìí lẹ́ẹ̀fìmọ̀ pé ọ̀rọ̀ tí Igboho ń sọ omi ni ẹ̀ yàtọ̀ sí àwọn tó jẹ́ pé àfi kí wọ́n máa criticize yàtọ̀ sí Mufti Ìwò tó jẹ́ pé àfi kí wọ́n máa criticize ṣé bóun náà kó security personnel ìjọ wọnú ogbó lọ. Mufti Ìwò ìwọ tó máa sọ pé Sunday Igboho ẹnu níjà kò yẹ kó sóní ìdí kan gbàṣẹ lọ́wọ́ ìjọba kó tó wọgbó lọ igbó lọ́wọ́ lọ nísìn o Ìgbòho gbàṣẹ lọ́wọ́ ìjọba kó tó wọgbó lọ o ó wọgbó lọ ó rí aláboyún yẹn gbà o ó wọ inú ogbó yẹn lọ ó gba àwọn aláboyún yẹn o tó jáde tó wá sọ̀rọ̀ wá tó kọ̀ndẹ́mù wo tó jáde wá tó kọ̀ndẹ́mù tó lọ ṣe yìí báwo èèyàn bá ní sọ̀kò fún ẹ jáde tí wọ́n kọ̀ndẹ́mù tí Ìgbòho lọ ṣe ọlọ́ọ̀lù Ìgbòho aláboyún tí wọ́n mú sínú ìgbèkùn aláboyún tí wọ́n mú sínú ìgbèkùn Sunday Igboho wọnú ogbó lọ ó dẹ̀ lọ gba aláboyún yẹn sílẹ̀ látọdún tó ti mú àwọn èèyàn ládùúgbò àgbègbè táwa yìí ẹ̀ẹ́mẹ́lò lẹ́yìn kó security personnel wọnú ogbó lọ ṣe bọ́ ní mímbà ilẹ̀ tí kọ̀ndẹ́mù ẹ tó fẹ́ wọgbó
Ìgbòho tó tún fẹ́ wọnú igbó lọ ṣé bórí múmbàrí lẹ ti ń kọ̀ndẹ́mù ẹ̀. Sunday Ìgbòho irọ́ nípa ìyẹnu níjà kò lóògùn kankan tó bá lòun lóògùn lèrú ẹ̀yìn níwájú irú yín kò lè hábọn. So Ìgbòho lóògùn ẹnu níjà ṣùgbọ́n Ìgbòho lọ́lọ́nu gbólé ni o lọ́gba àwọn tí àwọn kidnapper ti jí gbé. Ó ní ó pàṣẹ fún wọn ni ó ní mo pàṣẹ fún yín mo fún yín ní 2 hours ultimatum tẹ́ ẹ bá dá aláboyún tẹ́ ẹ gbé padà èmi gangan wọnú gbó. Ó dẹ̀ sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ iye ọmọnìyàn nìyẹn. Ẹ lọ wo lórí social media ó wà lórí péjì mi gbogbo olúwo gbogbo Olúgbòho inú wọn ń dùn ní ṣe ni wọ́n ń fò fáyọ̀ tí wọ́n ń jó tínú wọn ń dùn. Wọ́n ń jó wọ́n ń dún wọ́n ń dunnú. Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ Ìgbòho kì í sọ Ọlọ́run lóòótọ́ ṣùgbọ́n ọba tó dá wa ò ní sọ̀kalẹ̀ wá ṣiṣẹ́. Ọlọ́run ti dá irinṣẹ́ tí ọmọ rò ó ti dá sáàrin wa. Irinṣẹ́ tí Ọlọ́run ọba máa nílò ó ti dá sáàrin wa nínú irinṣẹ́ Ọlọ́run làjẹ́ wà tó ọba mọ̀ tó rìnrìn ọba pé ìwọ tó sọ pé ṣé Ìgbòho jọlọ ni nínú irinṣẹ́ Ọlọ́run ó ní àjẹ́ wà nínú irinṣẹ́ Ọlọ́run olóso wà nínú irinṣẹ́ Ọlọ́run olólè wà nínú irinṣẹ́ Ọlọ́run oníkà èèyàn wà nínú irinṣẹ́ Ọlọ́run ó ní àwọn tí wọ́n tún máa gbógun ti ìkà èèyàn nínú irinṣẹ́ Ọlọ́run náà wà. Tọ́lọ́run bá fẹ́ ṣe kíni tó bá fẹ́ dì pẹ̀lẹ́ nìkan Ọlọ́run fúnra rẹ̀ kọ́ ni ó sọ̀kalẹ̀ látòkè. Àwọn tó jẹ́ ìkà láàrin yín lọ́lọ́run ràn. Tọ́lọ́run bá tún wá fẹ́ gbà yàn lẹ̀ ẹni tó lágbára ju ìkà yẹn lọ lọ́lọ́run bá ràn pé kó lọ gbà á lẹ̀. Lọ́jọ́ tí Mufti sáti kó ó ti kó security jọ tipẹ́ ó ti ní security tipẹ́ lẹ́yìn kí wọ́n criticize ẹ̀ẹ̀mélòó ni wọ́n wọnú ogbó lọ bá ń jiyàn gbé lọ́tún lọ́sì títí wọn ojú ẹni tí ń bí èmi nínú tí ń dùn mí ni pé why criticizing ẹni tó yẹ kí gbogbo wọn máa ṣàdúrà fún kọ́lọ̀ wọn ká máa ṣàdúrà kẹ́mẹ̀rẹ̀ ògùn kọ́lọ̀ wọn máa dáàbò bò olólùyè Sunday Igboho ó yẹ kí gbogbo ohun tí ń jẹ́ ìran Yorùbá ká máa ṣàdúrà fún arákùnrin yẹn àkàndé èèyàn ni. Àkàndé èèyàn ni ẹnìkan ò sì ní rí ntọ́ dáa àfi kẹ́ni yẹn náà ò jẹ́ ni dáadáa ẹni tí bá máa rí ntọ́ dáa èèyàn dáadáa ni ṣùgbọ́n ẹni tí kì í bá ti rí ntọ́ dáa olórí ibú aláburú ẹ̀dá ni irú ẹni bẹ́ẹ̀. Ìgbòho ẹnu ní jà irọ́ ní pa kò ṣe wọgbó lọ kí ló dé tí ń dúró de òfin ìjọba kí ló dé tí ń dúró de so nígbà tí Ìgbòho nígbà tí wọ́n dánwó èrè wò nílùú rẹ̀ ṣe Ìgbòho ó dúró de òfin ìjọba torí pé Ọ̀yọ́ stéètì ibi tí wọ́n ti gbé àwọn ọmọ gbé torí pé kì í ṣèlú rẹ̀ ni ibi tí kì í bá dẹ̀ ṣèlú èèyàn ò lè tẹ̀ gíragíra ó dìgbà tí àwọn aráàlú bá pé èèyàn tàbí tíjọba fi àṣẹ sí pé a fẹ́ kó lọ ṣiṣẹ́ ń bẹ̀ nílùú rẹ̀ nígbà tí wọ́n wọnú ìlú rẹ̀ nísìnyí ṣe Ìgbòho ó dúró de òfin ìjọba tó fi wọnú igbó ó gba àwọn èèyàn rẹ̀ lẹ̀ àbí ó gba àwọn èèyàn rẹ̀ lẹ̀ ṣé Ìgbòho gba àwọn èèyàn rẹ̀ lẹ̀ nísìnyí àbí ó gba àwọn èèyàn rẹ̀ lẹ̀ ẹ jẹ́ kó nídìí ọ̀tẹ̀. Gbogbo ń ta bá fẹ́ ṣe látàgífìlàn sábàbálìkàlàm látàgífìlàn sábàbálìkàlàm ìntọ́ bá jẹ́ sábàbí ọ̀rọ̀ ẹ má jẹ́ a máa gbàgbé sábàbí ọ̀rọ̀ ẹ má jẹ́ a máa gbàgbé tí Mufti ìwọ ọ̀bá tí kò bá sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ tí Ìgbòho gbé yẹn alábòsí ẹ̀dá ni mo challenge Mufti wò tí ọba ti lè kó gbọ́ta kó sọ̀rọ̀
lórí ìgbésẹ̀ tí Ìgbòho gbé yẹn alábòsí èèyàn ni. Hayatul munafik salas ǹjẹ́ fi mo ní mọ̀nàfíkì ẹ̀dá nǹkan mẹ́ta ni isa hadasa kaseba tó bá sọ̀rọ̀ yọ parọ́. Onímọ̀nàfíkì ẹ̀dá tó bá sọ̀rọ̀ yóò sì kiri ọmọ àparọ́ wọ́n ìṣẹ̀ wáàdà tó ní mọ̀nàfíkì ẹ̀dá bá ṣàdéhùn yóò ṣe kíni yóò yapa àdéhùn. wàyísà tamana khana tẹ onímọ̀nàfíkì ẹ̀dá tẹ ẹ bá tún gbọ́kànlé yóò já ìkulẹ̀ o ọmọ àjà ìkulẹ̀. látàkìfìlà sábàbàlìkàlà gbogbo ń tá a bá fẹ́ ṣe ẹ méjì àmọ́ gbàgbé ìdí ọ̀rọ̀ kí ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí kí ni tó pilẹ̀ ọ̀rọ̀ yìí Ìgbòho sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ kò gbàgbé ọ̀rọ̀ ó ní mo fún yín ní 2 hours ultimatum tẹ́ ẹ̀ bá dá aláboyún yẹn padà á jọ wọ ṣòkòtò kan náà èmi gẹ́gẹ́ wọnú gbó yẹn lọ. afẹ́gbọ́n tí Mufti Ìwòho fẹ́ sọ lórí ẹ̀ ṣé bí Mufti sọ pé Ìgbòho ń janu ni Ìgbòho ń janu ni kò ní nǹkankan kò ló àgbà Ìgbòho lóògùn ṣùgbọ́n wọnú gbó lọ ọlọ rescue aláboyún kan jí gbé. ẹ̀yin tẹ́ ẹ lẹ́ lóògùn tẹ́ ẹ lẹ́ ní àyà tẹ́ ẹ lè kà nínú gbó kí ló ní tẹ́ ẹ lọ rescue àwọn tí wọ́n ti ń jí gbé. ẹ̀yin tẹ́ ẹ lẹ́ ẹni tẹ́ ẹ lè kà ẹni tẹ́ ẹ lè kà tó lóògùn bá wọnú gbó yóò lo oògùn láti ja ogun tá a fà bá lọ wọnú gbó kó náà ka tírà àbí kúránì ẹ̀yin tẹ́ ẹ máa ń tẹ́ ẹ lè kà nínú kúránì tẹ́ ẹ fi ṣẹ́gun kí ló dé tẹ̀yìn ọ̀wọ́gbó lọ Ìgbòho wọgbó lọ pẹ̀lú bó ṣe jẹ́ kèfèrí l'Ígbòho àbí kèfèrí lẹ́ ń pè é Mufti Ìwòho ẹni Sunday Ìgbòho kèfèrí ni ó fẹ́ gbógun ti Islam ó fẹ́ gbógun tẹ̀sìn ni ṣé ọmọ ìyá rẹ̀ lẹ́ńtọ́ lọ gbà lẹ́nu gbó torí ọmọ ìlú ni o kò fẹ́ kí ìlú rẹ̀ ó bàjẹ́ ni o bí o ṣe fẹ́ kí ìlú rẹ̀ ó bàjẹ́ yẹn ni o ṣe fẹ́ kí ilẹ̀ Yorùbá ó bàjẹ́. tí Mufti Ìwòho bá sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ tí Sunday Ìgbòho gbé yìí tí Mufti Ìwòho bá sọ̀rọ̀ lórí ẹ̀ alábòsí ńlá ni. alábòsí Mufti Ìwòho gbogbo ẹ̀yin tẹ́ ń pe Sunday Ìgbòho ní ẹnu níjà tí gbogbo yín ó bá sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ tó gbé yìí alábòsí ni ẹ̀ sì ní látúbọ̀tán. gbogbo ẹ̀yin tẹ́ ẹnu níjà ṣé ẹnu sọ ọwọ́ ń janu báyìí àbí ọ̀jànú sẹ́nu níjà báyìí sẹ́nu ní Ìgbòho ń jà báyìí sẹ́nu níjà báyìí tẹ́ bá ń gbọ́ tọ́kàndù ọ sọ bẹ́ẹ̀ ó sì sí bẹ́ẹ̀. inú mi dùn gan o inú mi dùn gan tá a bá lè rí irú Ìgbòho bí èèyàn tá a bá lè rí èèyàn méjì bí irú rẹ̀ ṣe nílẹ̀ Yorùbá tí ó sọ̀rọ̀ tí ó ṣe bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá ó dáa tá a sì tó rí àwọn tí ò ní máa fẹnu wa rọ́ọ̀fù máa fi ẹnu wọn condemn ní táwọn kan fẹ́ ṣe tí Ìgbòho ọba jẹ́ ẹni tó ní akin ọkàn ni tó ní akin ọkàn tí òun táwọn èèyàn ń sọ ìrẹ̀wẹ̀sì ó ti bà torí pé àwọn amúṣẹ́sù àwọn tí àwọn amóore súnẹ́sẹ̀ wọ́n pọ̀ nílẹ̀ Yorùbá. àwọn amóore súnẹ́sẹ̀ wọ́n pọ̀ nílẹ̀ Yorùbá tí ó jẹ́ pé wọ́n nìkan ṣe o
wọn ní tán fẹ́ ọ̀fà ọmọ ilẹ̀ Yorùbá o ṣùgbọ́n wọ́n ṣe tán láti condemn tí ẹni tó ṣe tán láti ran ilẹ̀ Yorùbá lọ́wọ́ wọ́n ṣe tán láti condemn tó fẹ́ ṣe irú ẹ̀ ní Mufti wò wọn ní tán fẹ́ ṣe ṣùgbọ́n ẹni tó tún fẹ́ ṣiṣẹ́ wọn ní jẹ́ ó ṣiṣẹ́. wọn ní tán lè ọfà wa ẹni tó tún wá lákìtìyàn tó nígbìyànjú kíyàwó má jẹran mi wọn á tún wá máa fẹnu ẹnu kùn tó bá jẹ́ pé ẹni tí nǹkan tètè máa ń sún ni ọ máa kó lórí ẹ̀ pé tó bá fẹ́ tẹ̀lé kó ṣẹlẹ̀ fámìlì mi kọ́ ní kú ní nǹkan fẹ́ ṣe ẹ jẹ́ á kú onídìí àbòsí ẹ má sọ̀tẹ̀ mọ́ ọ̀tẹ̀ máa tẹ̀yàn rì ní máa bà tẹ̀yàn jẹ́ ni gbẹ̀yìn ọlọ́tẹ̀ Ìgbòho lágbára kò ní nǹkan kan kò ní Ìgbòho lágbára lóòótọ́ Ọlọ́run lágbára ṣùgbọ́n wọnú ogbó lọ rescue èèyàn ẹ̀yin ní ẹ̀wọ̀n gbó lọ rescue àwọn tí bẹnu ogbó èèyàn ní ohun ò ní ìdí nǹkan kan tó fẹ́ gbà lọ́wọ́ ìjọba kankan fóònù láṣẹ kankan fún ni go ahead pé àwọn fún ọ láṣẹ wọnú ogbó lọ ohun ò gbà nǹkan kan lọ́wọ́ yín ẹ fóònù láṣẹ ẹ̀yin kan dẹ̀ bọ́ ta ẹ sì tó ń bẹnu àbùkù ọ̀tá fún yín o ọbọ̀ fún yín ọ̀tá fún yín o. mo fẹ́ fi fídíò yẹn rìn ni o. ojú ẹkùn pọ́n irú ẹkùn lé o Sunday Ìgbòho faraya lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù ìjínigbé kan tí ó wáyé nílùú Ìgbòho ìlú abínibí rẹ̀ ló bá fún àwọn ajínigbé ní wákàtí méjì láti dá àwọn tí wọ́n jí gbé padà. gbajúgbajà akọni ajàfẹ́tọ̀ọ́ Yorùbá ní Sunday Adéyẹmọ tí yóò pèèyàn mọ̀ sí Sunday Ìgbòho ló faraya gbàràtà sọ̀rọ̀ sókè nínú fọ́nrán fídíò kan tí ó hàn dé lórí ìtàkùn ayélujára níbi tí ó ti dojúkọ àwọn èèyàn kan tó ń sọ fún wọn pé ṣé ẹ̀rù òun ò bà wọ́n ni tàbí wọn ò gbọ́ nípa òun tí wọ́n fi wá ṣèkọlù jí èèyàn gbé ṣekú pa èèyàn nínú ìlú Ògùn. Ìgbòho ní ẹyẹ méjì kì í jẹ́ àṣà òun ni Sunday Ìgbòho tí wọn ò bá mọ̀ òun sì ń sojú gbogbo ọmọ Ìgbòho ọmọ Yorùbá pátápátá ṣé tí èèyàn ò bá mọ erin ó ṣàyẹ kí ó máa gbóhùn erin. Ìgbòho ní àwọn èèyàn náà máa láyà o nínú ìlú òun wọ́n jí aláboyún gbé wọ́n sì béèrè fún owó ìdólẹ̀mí rẹ̀ ẹni tí ó sì gbowó náà lọ wọ́n pa á lẹ́yìn tí ó gbowó fún wọn tán wọ́n sì tún pa aláboyún náà. ó ní ẹ̀yin èèyàn yìí ẹ ò sì bẹ̀rù Ọlọ́run àwọn ẹni ẹlẹ́ni tí ẹ̀yin náà sì ní àwọn ọmọ tìyín ó dojú ọ̀rọ̀ kọ àwọn èèyàn ọ̀hún tí wọ́n jẹ́ ẹ̀yà Fúlàní ní ìlú náà. ó ní ìwádìí tí àwọn ṣe fi hàn pé ọwọ́ àwọn èèyàn náà wà nínú ìkọlù náà. ó ní látijọ́ tí wọ́n ti ń jí èèyàn gbé nílùú Ìgbòho wọn ò jí àwọn èèyàn tí wọ́n gbé lẹ́yìn àwọn èèyàn àwọn tí àwọn jẹ́ Yorùbá. ó ní ìwádìí nípa ojú òpó ìpè nọ́mbà tí àwọn ajínigbé náà fi ń pèsè ibi tí wọ́n wà nílùú Bóní nílé baálẹ̀ ìlú náà. Ìgbòho wá ní òun fún àwọn èèyàn náà ní wákàtí méjì péré kí wọ́n lọ fi gbé àwọn èèyàn ọmọ àti ìyá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé tí ó wà lápàtà wọn wá. ó ní àwọn olówó ìdóòlà kankan tí àwọn ò san fún wọn àwọn èèyàn wọn náà ní kí wọn ó jọ lọ máa sanwó fún ara wọn. ó ní bí bẹ́ẹ̀ kọ́ wọn ò rí òun wò bí ìran. ó ní òun ò wọnú wọn òun ò kọlù wọn bá wọn jà. bákan náà ló kìlọ̀ fún ẹni tí ṣe DPO iléeṣẹ́ ọlọ́pàá tí ó wà nílùú náà pé kí ó má torí owó gbè lẹ́yìn àwọn ọ̀daràn tí wọ́n fẹ́ bà lu Ìgbòho jẹ́. ó ní kí òun náà pẹ̀lú sọ́ra rẹ̀. ó ní ìjọba ní mú òun lọ́wọ́ sílẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ wọn ìbá gbóòórùn ara wọn. Ìgbòho nínú ọ̀rọ̀ rẹ̀ ó
ó ṣe àtẹnumọ́ ọ̀rọ̀ náà pé òun fún àwọn èèyàn ọ̀hún ní wákàtí méjì. 2 hours. òun sì wà nínú ìlú fún wákàtí méjì náà, òun ń retí wọn. Gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́ Yorùbá náà Sunday Igboho ló ti rawọ́ ẹ̀bẹ̀ síjọba láti gba òun àti ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ìlú ẹkùn tí òun ṣẹ̀ṣẹ̀ ṣe ìdásílẹ̀ rẹ̀ fún ààbò ilẹ̀ Yorùbá láti wọnú igbó ọba lé àwọn ajínigbé agbébọn tí wọ́n sọ ibẹ̀ dílé jáde. Ẹ̀wẹ̀, gẹ́gẹ́ bí ìròyìn kan tí ó jáde láìpẹ́ ni pé ìjọba ti fi òǹtẹ̀ lu ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ìlú ẹkùn náà tí Sunday Igboho pẹ̀lú náà sì jáde sọ̀rọ̀ nínú fọ́nrán fídíò kan tí ó ṣẹ̀ṣẹ̀ sọ pé lóòótọ́ ni pé wọ́n ti fi àṣẹ sí ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ìlú ẹkùn, àmọ́ àwọn ìgbésẹ̀ kan ṣì ń lọ lábẹ́nu. Ó wá rọ àwọn èèyàn tí wọ́n bá jẹ́ alágbára tí wọ́n jẹ́ akíkanjú bíi ti òun láti darapọ̀ fi wọn ṣọ̀kan pẹ̀lú òun káwọn jọ ṣiṣẹ́ pọ̀ lábẹ́ ìdarí ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ìlú ẹkùn náà. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi. Ọmọ ọkọ ni Ìgbòho, àwọn tí ń tako Ìgbòho lọ máa lè. ẹ wo bí tí Ìgbòho ti lọ gbà tó ti lọ gbà wọn. Àwọn tí ń tako Ìgbòho ọmọ àlè ni wọn. Ẹ wo, inú mi dùn púpọ̀, wàláì inú mi dùn púpọ̀. Ẹ̀mí Sunday Igboho gùn o, Sunday Igboho ẹ̀mí rẹ̀ ó gùn, ẹ̀mí rẹ̀ ó gùn. O ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ, o ò ní kánjú kú, o ò ní kánjú kú. Iṣẹ́ tọ́lọ́run ẹ ló ń jẹ́, wà á jẹ́ iṣẹ́ náà, wà á jẹ́ lájẹyè, wà á jẹ́ iṣẹ́ náà, wà á jẹ́ lájẹlà, wà á jẹ́ lájẹyè, wà á dẹ̀ ṣàṣeyọrí lórí iṣẹ́ náà. O ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ o, o ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ o. Gbogbo ẹ̀yin tẹ́ ní ẹnu ní Sunday Igboho ń jà, ojú tì yín àbójú òtí, sẹ́nu ní Sunday Igboho ń jà báyìí. Ẹ lọ kú òǹdí ọ̀tẹ̀, ẹ kú òǹdí ọ̀tẹ̀, sẹ́nu ní Igboho ń jà báyìí. Mo ti wò tó o bá sọ lórí ìṣẹ̀lẹ̀ yìí, alábòsí ni ẹ. Tí Mufti ìwọ ọba ti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí, alábòsí ni. I challenge you, ìwọ Mufti ìwọ yẹn. Ìgbésẹ̀ tí Sunday Igboho gbé yìí, ọmọ ọkọ wo ló gbérú ẹ̀? Ọmọ ọkọ ló gbérú ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń ta ko Sunday Igboho, ọmọ àlè nìyín, ọmọ àlè, ọmọ àlè. Ẹ ní nǹkan kan ṣe, ẹni tó tún fẹ́ ṣiṣẹ́ ẹ tún discourage ẹ, ọmọ àlè nìyín. Gbogbo ẹ̀yin tẹ́ ń fẹnu àbùkù kan Sunday Igboho, ọmọ àlè nìyín. Kí ló béèrè lọ́wọ́ yín? Kí ni Igboho béèrè lọ́wọ́ Mufti wò? Kí ni béèrè lọ́wọ́ ẹ̀? Ọmọ ogun ló béèrè lọ́wọ́ rẹ̀ ni àbọ̀wọ́ ló béèrè lọ́wọ́ ẹ̀? Ipa wo ni Mufti ìwọ yẹn gẹ́ ń kó nílẹ̀ Yorùbá? Ipa wo ni kó nílẹ̀ Yorùbá? Kí ni ipa tó kó nílẹ̀ Yorùbá? Ilẹ̀ Yorùbá a ti wà lórí gunpowder. Ìlú tí ọba ti sí security, gbogbo ń tẹ́ ẹ bá gbé kalẹ̀ nínú ìlú yẹn òfò ni. Òfò ni. Ní Igboho ti lọ ló ti lọ rescue aláboyún àtọmọ rẹ̀ yẹn o. Igboho ti lọ ó wọnú ogbó yẹn. Kì í ṣe wọ́n ní o, wọ́n tún ṣe fídíò, wọ́n wọnú inú Old Ọ̀yọ́ park yẹn, inú igbó Old Ọ̀yọ́ yẹn, inú igbó ìjọba yẹn. Ẹ wo, tí n bá ń lọ sọ́nà Ìgbẹ́tì, èèyàn máa rìnrìn bí ìrìn bá bí 2 hours 2 to 3 hours láàrin inú igbó yẹn. 2 to 3 hours pẹ̀lú eré kúkú ni o. Tí bá fẹ́ kọjá ibẹ̀ mọ́ máa ń sá kúkú eré pé ìwọ fònà okun ni.
tí n bá fẹ́ kọjá nínú igbó yẹn mo máa ń gbẹ́sẹ̀ lé iná ni torí inú igbó yẹn máa ń dá ni àwọn ọ̀bọ máa kọjá lọ kọjá bọ̀ ni. kò sígbà tí mo lè fẹ́ kọjá nínú igbó yẹn mo máa ń gbẹ́sẹ̀ lé iná ni pé inú igbó yìí tí wọ́n bá mú yàn bẹ́ẹ̀ tí wọ́n á fi kùn yàn wẹ́lẹ́wẹ́lẹ́ ẹnìkan kan ò ní béèrè ní rẹ́nì kankan. Ìgbò ń jánu ni Ìgbò ọmọ lọ́nu igbó yẹn pẹ̀lú àwọn encourage ẹ̀ pẹ̀lú àwọn security ọmọ wọnú igbó yẹn kọ̀ọ̀rọ̀ yẹn lọ olólìdí o ọwọ́nú igbó yẹn o ẹni tẹ́ ẹ ní ń jánu nìyẹn o ẹni tẹ́ ẹ sọ pé ń jánu nìyẹn o lọ́wọ́nú igbó lọ yẹn o gbogbo ẹ̀yin tẹ́ ẹ lẹ́yìn tẹ́ ẹ ní Sunday Igboho ẹnu ní ń jà kò ní yẹyin ẹ̀yin sèyàn dáadáa alábòsí nìyí. Alábòsí nìyí ẹ kàn fẹ́ máa kó mi ẹran dà lẹ́ẹ̀kú ẹ fẹ́ sọlẹ̀ Yorùbá ẹ fẹ́ ta ìran Yorùbá fún ọmọ Fúlàní. Àwọn Fúlàní wọ́n ní tẹ́rítìrì títí wọn bá wọn dùn ṣùgbọ́n tẹ́rítìrì títí wa láàyè títí wa tá a dẹ̀ nìkẹ́ni kó ló kọ́ ọmọ lóko olódò ọmọ lódò àníkíran Fúlàní ọmọ ṣe títí wọn ìran Yíbò wọn ní tẹ́rítìrì títí wọn ìran Haúsá wọn ní títí wọn ìran Yorùbá adé títí wa ṣèyí a máa gbélé ẹni kó fọrùn rọ ni tá a bá jẹ́ mùsùlùmí so a máa bá ara ẹni tán káfa ní tán ya ni tá a bá jẹ́ mùsùlùmí táwọn tá a pè láwọn ọmọ ìyá wa kan tí wọ́n ń da ẹ̀sìn irú tí wọ́n fi ẹ̀sìn jíyàn gbé ṣe agbọ́dọ̀ support wọn ni àwọn abáàdì tó ní bá jẹ́ mùsùlùmí káwá máa gbè lẹ́yìn wọn olórí ibú èèyàn ni yóò máa gbè lẹ́yìn olórí ibú ẹ̀dá ni yóò máa gbè lẹ́yìn ẹ̀ nítorí pé mùsùlùmí ni lóòótọ́ ṣùgbọ́n jíyàn gbé olórí ibú èèyàn ni yóò máa gbè lẹ́yìn irú wọn. olórí ibú èèyàn lọ máa rí pé èèyàn kan aláìdáni ẹni ibi ni ṣùgbọ́n torí pàjẹ́ mùsùlùmí ọ̀dẹ̀ tún sọ́pọ̀tì ẹ̀ torí pàjẹ́ mùsùlùmí olórí ibú nírú ẹni bẹ́ẹ̀ èèyàn kò ní jẹ́ mùsùlùmí kó máa fi ìsìláàmù kó máa fi bàtẹ̀ èèyàn jẹ́ ẹni ó bá ti fi ìsìláàmù bàtẹ̀ èèyàn jẹ́ gbogbo ẹni tó bá ti sọ́pọ̀tì irú ẹni bẹ́ẹ̀ olórí ibú ẹ̀dá ni láyé àti níwájú Ọlọ́run. tí ẹlẹ́bọ tó bá gbégbé sí àlàáfíà tó gbégbé sí ẹ̀tọ́ dáa nílẹ̀ yóò báyìí èmi ò sọ̀pọ̀tì ẹ̀ tí ẹlẹ́bọ bá ń gbé ìgbésẹ̀ tó dáa tẹ́lẹ́bọ ń gbé ìgbésẹ̀ tí ó ṣe mí láǹfààní tí ó ṣe gbogbo èèyàn láǹfààní èmi ò sọ̀pọ̀tì ẹ̀ o èmi Abdul Hakeem àmọ̀fẹ́ ọlọ́dọ́gba o màá sọ̀pọ̀ gbogbo ẹlẹ́bọ tó bá ti gbé ìgbésẹ̀ tó dáa màá sọ̀pọ̀tì ẹ̀ tí mùsùlùmí bá gbé ìgbésẹ̀ tí ò dáa mi ní sọpọ́ọ̀tì ẹ̀ bọ́ jẹ́ mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ tó o bá ti gbé ìgbésẹ̀ tí ò dáa torí pé ìsìláàmù kò kọ́ wa láti bà tèèyàn jẹ́ kò kọ́ wa láti ba yéèyàn láti da yéèyàn rú kò kọ́ wa láti tàjẹ̀ èèyàn sílẹ̀ kò kọ́ wa láti máa pa yàn báwo ló ṣe máa bà tèèyàn jẹ́ tó máa fara ní àwọn èèyàn wàá wá nítorí pé o jẹ́ mùsùlùmí wàá wá expect kí n support ẹ I will never support you. ètò orí o pè mí tá a bá déwájú Ọlọ́run àjọ lọ máa rò. ìdí tí security wá fi beat gbogbo security òun náà nìyẹn. tá a bá déwájú Ọlọ́run àjọ lọ máa rò. Ìgbòho tá à ń pè lẹ́lẹ́bọ yẹn ntọ́ lọ ṣe lénìí so ó deserve ká support irú ẹni bẹ́ẹ̀ àbí ká má support ẹ̀ kó àyè tó rí pé Ìgbòho ẹlẹ́bọ ni ṣé ntọ́ lọ ṣe lénìí mùsùlùmí mélòó lọ́wọ́ ló gbé lọ. ó ju gbogbo ògùn tí ń bẹ lọ́wọ́ yín lọ wọ́n ní kan bẹ a máa hàn bàn mọ́ tó wí ẹ̀ tó gbọ́ dáadáa wọ́n à bí aláya rẹ̀ dáa mẹ́tàlá ìwò òbí dáa kọ́ wá hàn ìbọn níwájú tààwọn ní security àwọn ọmọ ọmọlẹ̀ wọn ò ní dúró báwa ṣe wà yìí Ọlọ́run tí àwọn gbójúlé ó jẹ́ kí á gbà pé irun ọmọlẹ̀ yóò hàn ni kò tí ì sí òòsà náà kò tí ì sí irun ọmọlẹ̀ náà tó bá gbé wá. a máa ń bára onítan ṣe a máa ń bára ẹni tán ká fa ní nìtan ya ni
torí pé àwa bára wa tán káwa bá yá ara wa jẹ́ torí pé àjọ jẹ́ mùsùlùmí káwọn kan wá máa ṣe rándanrandan ká máa ṣàbúrú kásì tó máa sọpọ́ọ̀tì wọn náà pé ọmọ ìyá wa ní àwọn nàjẹ́ kí ìyá ò jẹ wá ọ̀rọ̀ rándanrandan ọ̀rọ̀ rándanrandan. ta ló máa lè báyìí láàrin àwọn tí wọ́n ta Ìgbòho àti Ìgbòho àwọn tí ń ta Ìgbòho ló máa lè Ìgbòho gẹ́gẹ́ lọ́mọkọ́lẹ̀ Yorùbá Sunday Ìgbòho carry on gbogbo ayé ń ṣàdúrà fún ọ ó sì ní ṣubú ó ní jábọ́ láéláé. bàbá mi ọmọ kéwù ṣe kàbùlùbáàkì bàbá ìyá mi ọmọ kéwù ṣe kàbùlùbáàkì ìyá mi gan ara àwọn fọ́lọ́wà Sheikh Abdulbaki ó rí bí táà ti jáde inú ẹ̀sìn láti jáde kì í ṣe inú ìgboro kì í ṣe gáràjì kì í ṣe àwọn bí lánàá irú ọ̀wọ́ ẹjọ́ ọ̀sìn mọ́ lọ. Àṣàkẹ́ TV show.